Kate ìgbàmọ̀lẹ̀ rẹwà lébòtì ẹ̀yùt. Ẹ̀rẹ̀ ìwé máa yẹra náà. Àbí ọ̀tà ìbí àgbọ̀n máa dá ní ẹgbẹ́. Ní àwé àgùntàn pẹ́yẹ́gẹ́ lórí ìṣẹ́. Èso wé àgùntàn pẹ́yẹ́gẹ́ lórí ìgbé. Gbẹ̀yìn mẹ́yìn ẹ̀yà rẹ̀ ilẹ̀ àrí àgbà àkàndé. Inú àgbọ̀ èsì ni. Wé aṣọ àmúfi. Abẹ́mẹ́lò Urùpá báyọ̀ náà báyìí Púpọ̀ yàyé wọ̀nàwọ̀nà tó àmì ìwé ló pẹ́ wọn Ilé ìwé wọ́nà náà àbówébè ní mọ́mí ayó Àmì òfin model school Ní gbọ́nà ìyẹ́jẹ̀ wúnyàwúnyà ẹ̀kí ẹ̀yà rí ìwé bọ̀yẹ̀wò náà Ó wà ní àdéhùn ìwà wò Wakateme no seramo Wakateme Averame ni elefeo Wakateme Awena gai matiomo Ana emio Na gai matiomo Ana mweni Averame no gireno Ayagaye adule kure rame Egbebe olosona mi toto Era me logie jambu eno be garewa Ana era na goye je dadj Moseneri wewe kiye o Uwega to Uwega beri Baby no maya, nuwe uniyagbon Daddy JB, Irarewa Chairman, Abufit Managing Director, Daddy J Hotel Wakateme no seramo Wakateme, oh yeah, oh Friday no biro rae Friday yo rae no biro na ya kie Emotionally we o Bachema Oire ba yera we na yekeme Nuwa ya dole o na yi o Emotionally we wa Era we na Bachema bo wa mu community Kowe enough one ege nebugele Adeba ni mose obira ni yake o Enough one ege nebo Ona era ni me yake o Opelo mose so kan we agbe agolo era dogi General Secretary, Abufit Wakateme na seramo Wakateme Averame ni elefeo Wakateme Wakano iteme no se Wakateme
me o. Oh Gogona. Oh Gogona ora me o. Oh Gogona. Oh Gogona. Ilé ma kon wa vera. Ilé ma kon wa mi de. Mi bien le mona. Oh Gogona. Wa gbe wa galo. Ekun no bi oga e wa gi. Ekun no bi oga e wa ga baba. Oh Gogona. Ilé ma kon wo pe a. Ilé ma kon wo wo. Iro amufi me. Oh Gogona. Wa gbe wa galo. Ayora e no jeme. Ime ya die. Oh Gogona. Wa ye ba ye mona ye keko. Ni ya de le wona ji. Ipe akeri fo. Oh Gogona. Nda mo agbese. Aye o se we ni pe o. Ejebi. Oh Gogona. Ejebi. Egareba. Oh Gogona. Oru apade ìrìnà rí eré. Àyínà lè wá lè gbé wá. Ìlọ́kìlẹ̀ lórí ẹ̀rọ. Oh Gogona. Managing Director God Gift Venture. 233 Agboro. Ọmọwé ní ilé.